káàárọ̀ ẹ káàsán baálé léyìí mo kí yín ìyáálé léyìí mo kí yín o ọlọ́mọge léyìí mo kí yín adélébọ̀ léyìí mo kí yín gbogbo ẹ̀yin màjèṣí gbogbo yín ni mo kí. Yorùbá ní abèrè ọ̀nà kì í ṣìnà ìwọ̀n wọn fi ń kógbá nílẹ̀ ibì kan góòlù ní nílẹ̀ ibòmíì. Ẹ rí ọgbọ́n àwọn bàbá wa yìí ni mo fẹ́ ṣàlàyé fún wa. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ètò yìí ó padà tẹ̀ lọ́wọ́ ẹ má fi sáhun. Tí ẹ bá fi sáhun Ọlọ́run yóò fi jẹ yín níyà. Ẹ máa pín fún àwọn èèyàn. Ẹ jẹ́ wọn jàǹfààní ewé tí ń bẹ lágbàlá wọn tí wọ́n ń ro dànù kí wọ́n lè mọ̀ pé dúkìá ni. Ewé ata ìjọsìn kí ni mo pè é? Ewé ata ìjọsìn. Ọ̀dà ká ṣàlàyé rẹ̀ fún wa kó yéra wa. Ẹ wo àwòrán tí mo mú wáyé. Ẹ rí i pé ata kéékèèké ló so. Ata kéékèèké yìí ni Yorùbá pè ní ata ìjọsìn. Ẹ̀yin lẹ wá mọ̀ bẹ́yìn tí pè lédè tí. Ṣe rí i pé àkànṣàdédé mú ewé gbogbo ata wá ata ìjọsìn. Màá ṣàlàyé ẹ̀ fún wa ní ìkọ̀ọ̀kan. Ṣe rí ti ata ìjọsìn yìí ohun tó ń wúlò fún ń ṣàlàyé ẹ̀ fún wa. Èyí tó jẹ́ gbogbo ata gbòò tó jẹ́ ti gbogbo ata lápapọ̀. Bóyá ewé ata rodo ni, bóyá ewé ti ata báyà ni, bóyá ti ata sọ̀mbọ ni, á ṣàlàyé ìyẹn náà. Ṣùgbọ́n ti ata yìí àti ìwúlò ata yìí mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa díẹ̀. Eléyìí jẹ́ part 1. Tẹ́ bá ṣàkíyèsí níbi àlá ẹni tí bá ń lá àlá ata lójú oorun. Ẹ má gbàgbé pé mo ní part 2 bọ́ ìyìn tí ìṣetán ti ń sọ̀rọ̀ lórí part 2. Ṣé rí àlá káyé ó gbé ata pupa síwájú ẹni àti kéèyàn máa bá rẹ̀ lábúlé. Ọlọ́run má gbèsè ńlá lé wa lọ́wọ́ o. Tí Ọlọ́run bá yan ọ̀tá alágbàkó ti yàn tó bá gbèsè ńlá lé èèyàn lọ́wọ́ ó tó wọn yóò ṣe wàhálà kú ni. Ata tí wọ́n bá rán sí ìdílé kan bí ìgbà tí sọ́jà bá ju bọ́ǹbù síbẹ̀ ni kòkòrò ajẹnirun ni àlá yẹn a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ìbẹ̀kọ́ ní lọ. Gbogbo wa la mọ̀ básìkò yìí ṣe rí. Ọ̀gìnìtì pọ̀ ń gbòòrò. Ọ̀gìnìtì kí ni wọ́n pè lọ́gìnìtì? Kòjò tútù, kọjá afẹ́fẹ́ àfẹ́jù, kọjọ́ gbogbo ọ̀sá máa kálukú ń sáré tilẹ̀kùn mọ́rí. Ibà wọ́wọ̀wọ́ pọ̀ ń ta. Kí ni ata àjọsìn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé ẹni? Ẹ máa wò ó, ẹ rí i pé àwọn onífàájì bó tutù bá mú àbí atẹ́gùn bá ń fẹ́ wọ́n ní wò ó yóò wọ́n sáré dàgbò méjì ara jàre àbí kó wọn lọ́ọ́ mọ bàbá parí àbí kó wọn bá ti bu sìnáàpù àbó gogoro ara ẹ̀jẹ̀ ọ̀yọ́ ọ̀hún parẹ́ díẹ̀díẹ̀ nù. Èyí yìí wúlò fún ọjọ́ kọ́ máa mú gogoro lọ. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń jí fídíò wa dé ìbádàkẹ́ má máa yọ nọ́mbà wa kúrò mọ́ tẹ́ ń fi nọ́mbà yín sí tọ́rọ́ lọ́hùn ó bí yín. Báwo là á ti ṣe? A sọ nílànà bá a ti fi ṣẹ́gun ẹ̀mí òkùnkùn. A sì ti sọ bí ìlànà àlàáfíà ara. Ìlànà àlàáfíà ara la kọ́kọ́ fẹ́ lọ lónìí. A lè tẹ̀síwájú o bóyá nípa ìlànà ìtúsílẹ̀ náà. Ẹ wò mí, tẹ́ bá lọ ata yìí, ẹ wá tútù rẹ̀,
ẹ lè rí dúdú ẹ lè rí pupa rẹ̀ ẹ lọ̀ ọ́ kó kúnná dáadáa. Ẹ wá lọ wá omi ọsàn wẹ́wẹ́ ẹ dà á sínú ọsàn wẹ́wẹ́. Ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọkẹ lẹ́yìn fẹ́ ra egbò gbogbo lè ṣe. Ẹ gbọ́ ohun tí mo wí, egbò gbogbo lè ṣe. Kí ni mo wí? Ẹ ti rí. Ẹ tún á lẹ́yìn fẹ́ ra egbò ẹ̀ẹ̀rùn jù. Ṣé rí ẹ̀ẹ̀rùn jù yìí? Ẹ pa á pẹ́pẹ́pẹ́ èpo ẹ̀yìn ẹ̀ lásán lẹ nídìí. Kìí ṣe gínú rẹ̀. Ẹ gbìyànjú kẹ́gún kẹ́rí kó kúnná kẹ́ wá dà òun náà sí. Ẹ wá lọ wọ ẹ̀yìn ìbílẹ̀ ẹ lè fọ́ 2 3 ẹ fọ́ sínú ẹ̀ ẹ jì í pọ̀ ẹ gbé pamọ́. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá lásìkò ọ̀gìnìtì báyìí wọ́n bu kókó láàárọ̀ kùtùkùtù wọ́n já sórí kókó lọ wọ́n ní kálukú gbé lura. Gbogbo ohun tí jẹ́ àwọn nǹkan kúrọ̀kúrọ̀ tó sápamọ́ nú ara yóò sáré jáde. Wọ́n gan ooru tí ó bù ọ́ wọ́n gan mọ̀ pé nǹkan jáde lára rẹ̀. Tí èèyàn bá ń wúkọ́ ó lè lò ó ṣùgbọ́n kò ní ohun tí ó bù sórí ò ní pọ̀ jù torí ikọ́ tí ó lè jẹ́ ikọ́ asthma káwọn eléyìí kí wọ́n máa èyí táwọn olú á ṣàlàyé ẹ̀ ọ̀rọ̀ nípa akọ́ asthma náà ń bọ̀ wá lórí ẹ̀. A máa kì í jẹ́ kí àìsàn ó dúró sára kì í jẹ́ kí bà kó dúró sára tó wá wò kíní tó ń ṣiṣẹ́ fún. Ìmọ̀ ajé kí egun ẹni ó máa le korokoro dáadáa káṣíọ̀mù ni. Ìmọ̀ ajé kí egun ó máa ṣe pírí kóbókóbó léèyàn ó máa ta. Ògì gbígbóná láàmú ibi tá a bá rógì nǹkan kí la lè fi lò ó. Ẹ gbé omi gbígbóná kaná ẹ já sínú omi yìí tẹ bá ti bù ú kalẹ̀ ó yẹ máa mú ní gbígbóná bẹ́ẹ̀ ẹ máa mú yóò ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe. Ògùn rèé ẹ dán wò ẹ bà bẹ́ẹ̀. Ó kápá àwọn ibà wọ́wọ́wọ́ tàbí àárẹ̀ kan tó fẹ́ sáré sápamọ́ àpé èyí tó ti wọra o. Èyí tí ó bá ti wọra kódà bí bàbá fẹ́ dúró sí ọ lára tó bá ti sáré lò ó sáré tọ̀ dànù. Ìyẹn kọ́kọ́ jẹ́ number 1. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹni tó ní àrùn aromaléegun oògùn rẹ̀ ni. Ẹni tó ti jẹ́ pé kílẹ̀ ọmọ ti ṣú òtútù ọmọ mu àbí kò gbọdọ̀ kọ́ abomi tútù tó bá ń lò ọ̀dà. Ẹ jẹ́ á tẹ̀síwájú lórí ẹ̀ kí n fún wa lọ́kàn sí. Ewé rẹ̀ yìí èèyàn lè máa gbó lásán kan máa gbó kábíyèsí Ọlọ́run alọ́lọ́run ṣàánú wa àwọn èèyàn ò sì mọ̀ wọ́n wà lọ rúwó dànù. Sórí ewé yìí ewé tó ń wò yìí ó ti tán. Gbó dáadáa gbó papọ̀ mọ́ ewé ewúro. Bẹ́ẹ̀ fílẹ̀ òṣùwọ̀n tá a jẹ tí èta àfọlọ́ Ọlọ́run
ewé yìí gbó papọ̀ mọ́ ewé ewúro ó wá rọra fi ewé ọ̀là díẹ̀ sí i. Má fi sínú para rẹ̀ wọ́n lè bo ṣoògùn ọlọ́gọ́rùn-ún mílíọ̀nù ni ayé ọmọ afẹ́ tiẹ̀ ni. Abájẹni tí bá máa kọrin máa lò lójú àgbo bí wọ́n bá ń fẹ́ béèyàn ẹyọ kan bá ń fẹ́ ọyọ́ dọ́gọ́rùn. Ẹnu àwọn ẹni yìí dùn wọn ò lè má. Àníwọ̀ máa lò ó ẹ̀yọ́nú tipátipá láàpè. Téèyàn bá bọ ọyàn dì àṣàṣàmàṣì tí ń bọ ọjà tí sì ń bọ rẹ́rìn ẹ̀rín tí ò délẹ̀ yóò máa fọwọ́ rẹ̀ sílé ni. Sí ọ̀wá àjò ewé mẹ́ta yìí náà kò jù bẹ́ẹ̀ lọ. Ewé ata ìjọsìn yìí, ewé ewúro tọ́já lóòjọ́, òòjọ́ lẹ́gàá àwọn ewé méjèèjì yẹn o, àìrà lórí igbá o. Ewé ọ̀là yẹn òun lè jẹ́ gbígbẹ ẹ̀gún ó ti ṣe lọ́múlọ́mú ẹ wàá dà sí àwọn ewé yìí nígbà tẹ́ ń gbó ẹ̀ ń gbó pọ̀ omi gbẹ́jẹ́gbẹ́jẹ́ tó jáde lára rẹ̀ ẹ fomi díẹ̀ sí omi tó jáde lára rẹ̀ yẹn ẹ kó sínú kírímù yín bó sì wù ọ́ ò lè gún pọ̀ kó fọṣẹ kó kọ́ ọmọ ìwẹ̀ yóò sì ń tọ́ fẹ́ kó sí. Kódà àwọn bàbá wa wọ́n á máa fomi àgbọn pò ó wọ́n wá kó sínú àgbọn padà èèyàn máa wẹ̀ ọ̀dà afẹ́ni tí ń tajà gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ọ̀dà ẹ̀ṣẹ́ ẹ̀ bá àánú pàdé ńlẹ̀ tí wọ́n yọ ọkọ̀ àbí wọ́n fi kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ á tẹ̀síwájú. Ṣé rí ewé yìí á sọ tùràrí rẹ o ṣùgbọ́n kì í sòní. Ayé a máa fi ẹran ìkórìíra síyàn lára ẹni ayé tí ń fẹ́ràn rẹ̀ wọ́n ní wọ́n máa fẹ́ràn rẹ̀ mọ́ ẹni títí ń tà wọ́n máa pa ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n máa ya ọ̀dọ̀ ẹlòmíì. Ayé a máa fi òkúta sínú ọjà ẹni sọmọ pé tó a bá ti lọ lé lálẹ́ àwọn èèyàn dá ṣọ́ọ̀bù rẹ̀ mọ̀ àwọn òwúlọ́mọ̀ tí wọ́n á bọ̀ nájà mi ayé ò ní ba yín nájà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Ó dára fún tá a fi kọjá lára àwọn ìkà tí wọ́n fi ṣeni ní láburú. Ǹjẹ́ gbọ́ ayé ó máa fẹ́ gbogbo wa ká ni o àṣírí ewé ayé fẹ́ ń ká. Orúkọ táyé táwọn ọ̀jọ̀gbọ́n máa pe ewé yìí ní ewé ayé fẹ́ mi ká. Ẹ wá ewé yìí ẹ jẹ́ kó sì díẹ̀ ẹ wàá wá èpo ọ̀bọ yóò fẹ̀ tó àtẹ́lẹwọ́. Ẹ gbọ́ ewé olùsìkímìnì pẹ̀lú ewé òmísìmísì yóò wà ńbẹ̀ pẹ̀lú èèpo igi ńlá níwọ̀n ọ̀bà. Ẹ ti kó gbogbo ẹ̀ jọ ṣé ẹ ti kó jọ ẹ wàá wá ṣúgà oníhóró bí òjò ehoro 6 lọ iyọ̀ ọ̀sà tá a fi ń sebẹ̀ bí òjú síbí kan lọ ẹ bù sí ó ti gún púpọ̀. Tẹ́ bá gun tán ọṣẹ funfun là á fi pò ó. Tẹ́ bá gun tán ẹ wàá wá lọ́fíńdà tí wọ́n ń pè ní 6 flower 20 flower wà o lọ́fíńdà 20 flower wà o bẹ́ẹ̀ rí lọ́fíńdà 6 flower bẹ́ẹ̀ rí 20 flower èyí yòówù ẹ fi pò ó kó dùn dáadáa. Ẹ gbé kalẹ̀ nínú ilé káwọn ọmọ yẹn máa já sára kẹ́yìn náà máa já sára. Ọ̀dà gan-an ni iṣẹ́ àtúndè ń ṣe ẹ̀yọ́nú ń ṣe kódà kì í fún ìkà láyè láti ríbi fọwọ́ kan ògo ẹni tí wọ́n bá ń bani jẹ́ lẹ́yìn tí wọ́n bá ń lo sẹ́yìn àṣírí ọmọ àtú. Ṣẹ́rí ní ewé orí ata ìjọsìn àìtí ìdébì kankan o ká tó wá bọ́ sórí gbogbo ewé ata yòókù ẹ lọ́ọ́ lò yọ́ bá yín lára mu. Ẹni tí bá wá ń lálàá pé òun ń ráta lójú oorun òun rí nǹkan oṣù òun lójú oorun àbọ̀ òun rẹ́jà lójú oorun ọbẹ̀ rí ọ̀yá lọ́ọ́ ṣe kọ́ máa lò ó ẹni tí ń ta ọfà yìí wọ́n máa dá a padà sí ni
ẹnìkan ní ráyọ̀ èèyàn kan ní òtù gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ayé ò ní dè yín tọmọtọmọ èmi ọmọ yín náà ni o tó àyè sọ̀rọ̀sọ̀rọ̀ ká mọ̀ ọ́ sọ délẹ̀ èyí mo wí lónìí ẹ̀foríjì mi torí pé ẹnìkan ìjẹ́ kó jewé ẹ̀ mọ́ ẹnìkan ìjọ́ gẹ̀dẹ̀ kó jẹ́ èpo ẹ̀ mọ́ tàbá gbálẹ̀ ta gbáta àdórí àjàsí ni ẹ̀foríjì mi ayé mojúbà orúkọ mi ní Lukumon ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà wo lẹ fi darapọ̀ mọ́ wa orí WhatsApp group +234 80 32 98 32 98 eléyìí ni hot number mi ìlú yòówù tí ń bá lọ tẹ bá pe gbogbo nọ́mbà tí ó bá lọ ẹ pè mí ní WhatsApp ẹ̀yọ́ lọ +234 80 32 98 32 98 ọjọ́ nọ́mbà Nàìjíríà ẹgbàá kan sí +234 81 86 86 9899 àìfẹ́lẹ́ ìkún tẹ́lẹ̀ àṣẹ̀fikún ni +234 81 86 86 9899 ẹtùgbà kan sí +234 80 890 38658 +234 80 890 38658 ẹgbàá kan sí +234 81 33 155 111 +234 81 33 155 111 ọyẹ gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229 5465 1928 +229 5465 1928 ẹgbàá kan sí +229 5465 1929 +229 5465 1929 tó a kì í bá a mọ̀ tètò wa yìí bá dọ́wọ́ yín a má dé mọ́lé ọfọlọ́ǹbẹ̀yìn ọlọ́run ò ní dóore ayọ̀ yín mọ́lé ẹ máa pín gbogbo àwọn ètò wa tó bá ń bẹ lọ́wọ́ ẹ máa pín ẹ̀já yọ jàǹfààní rẹ̀ ẹ̀já yọ jàǹfààní rẹ̀ arákùnrin kan bẹ lórí Facebook máa jí ètò mi gé o ibi rọ̀rọ̀ gẹ̀dẹ̀ ó jí gé ó fi ń polówó ohun tó kọ síbẹ̀ ni pé ẹni tí bá ti ń wá márùrà rẹ̀ pípò ò lè dọ́lọ́mọ láyé lọ́kọ sí lórí gbogbo omi mo ti dárúkọ mi ó gé gbogbo ẹ̀ ó fi nọ́mbà ẹ̀ sí kò rí ohun mi yọ nọ́mbà rẹ̀ ló fi sí ó sì gbé gbogbo ọ̀rọ̀ ṣáájú ṣùgbọ́n bí mo ti ń sọ̀rọ̀ rọ̀rọ̀ gẹ̀dẹ̀ ó ju gbogbo ẹ̀ lẹ̀ ó wá lọ fi nọ́mbà rẹ̀ ọkọ̀ sára kìíní yẹn níbi mo ti sọ̀rọ̀ lórí àlùbọ́sà part 1 àṣírí àlùbọ́sà ni mo ṣe ní ti sí part 2 rẹ̀ ẹ rí i pé gbogbo program tá à ń ṣe nísìn àwa náà ti ẹ̀dí tiẹ̀ à ń fi nọ́mbà wa sí nọ́mbà méjì ni mò ń fi sí nọ́mbà Benin kan nọ́mbà Nàìjíríà kan bí mo ti ń ṣe nìyí á dára fún wa o ẹ ṣọ́ra fún àwọn èèyàn bẹ́ẹ̀ o èmi bá ọjọ́ ọlọ́jà jẹ́ ṣùgbọ́n ẹ ṣọ́ra o ètò wa tẹ́ bá ti rí i pé ẹ gbọ́ tẹ́ bá ti bá a pàdé nìkan ẹjọ́ ń tọ̀ wọ́n mọ̀ pé tọ́ra pé nọ́mbà náà pọkùnrin náà bàtàbàtà ní wí wọ́n pọ̀ bẹ́ẹ̀ o tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ o ọlọ́run kó ṣàánú fún wa o á dára fún gbogbo wa o àìbámọ̀ ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé àbí lórí iṣẹ́ yín ẹ wá dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá bẹ̀ mí ní iṣẹ́ àbẹ bá bẹ̀ mí ní ẹ bá wa béèrè nǹkan ẹ máa ṣe sùúrù fún mi o èrò máa ń pọ̀ fún mi gan ẹ sì ṣe sùúrù ìgbà tó bá ti kàn yín á dà yín lóhùn á dára fún wa òkè òkun lẹ́bẹ̀ wá ń sẹ́ni ìsàlẹ̀ ọ̀sà lẹ́bẹ̀ wá ń sẹ́ni àǹfààní wà láti bá yín gbé fónímọ́tò tàbí onídìíhẹ̀ẹ́ ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ wá lẹ́bẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà lónìí ẹ̀yin náà mọ̀ bórílẹ̀-èdè ṣe rí o ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìbáda kẹ́ ẹ máa sanwó rẹ̀ kábàá yín gbé fáwọn DSL ó wà l'Ábùjá ni ó wà nílẹ̀ Yíbò ni DSL ní ẹjẹ́ máa bá yín gbé fún o tó fi jẹ́ pé DSL yóò gbé kàn yín nínú ilé gbẹ̀gbẹ̀gbẹ̀ báyìí bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ bá wà lókè òkun DSL lábàá yín gbé iṣẹ́ yín fún àbákọ́lá sanwó rẹ̀ o ẹ̀yin lẹ́ sanwó rẹ̀ ṣùgbọ́n tẹ́ bá sẹ́ndì owó rẹ̀ sọ́dọ̀ wa àbá yín kò fáwọn DSL ẹ sì bá nínú ìwé bí yín á dára fún wa o á dára fún wa o ń ta fẹ́ Elédùà ṣe ń ta fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa ire o ire o ire o ire kàbìtì ire gbogbo wa o.
Àṣírí.